kúrò bẹ́ẹ̀. You slapped me again. Yes, and I can slap you 100 times. Ẹ lè believe pé Fáṣọlá kìíní burúkú tó dúró yìí ṣé ló lọ ṣe oògùn àjà túká ní tàgbá àrẹ sáré mi àtọkọ mi ojoojúmọ́ lèmi àti ẹ̀ fi ń jà. Ṣé bẹ̀rẹ̀ ni ṣé rí bó ti wà yìí wọ́n lu tiẹ̀ pa ni. Ẹ̀yin ìgbẹ́ ni sọ̀hún. Ó mọ̀ wípé ọdẹ afífi la pínrín ọjọ́ kan ṣo báyìí ní iyì rẹ̀. Raising my hands on you is like hurting myself. Jẹ́ kó rí ẹ pé tó bá fẹ́ rí pípọ̀ ojú mi ọjọ́ tó bá tún gbìyànjú ẹ̀ I'll deal with you. Èmi ò mọ ọkọ ọmọ kí n tó máa lé ẹ adá tèmi ò lójú méjì ojú kan lórí. Ṣé mo sọ fún yín pé mo fẹ́ Fáṣọlá ni kò sí nǹkan kan láàrin mi àti Fáṣọlá. Ọjọ́ tí mo gbé su wá ọjọ́ mo gbé àgbàdo wá ọjọ́ mo gbé gàrí wá tí mo gbé búrẹ́dì wá tí mo gbé mílò wá tí mo gbé pọ́ńpítà sí tí mo fi mílíkì sí ẹ̀ ń gbà o. Ṣẹ́gun ló gbé lékè tèmi. Àti pẹ̀lú ọmọ Àtinúkẹ́ o láti òní lọ inú bíbí ẹ̀dọ̀ fùfù. Mo ṣe bí wọ́n ní bí aya bá kọ ni aya là á fẹ́. Ìfẹ́ mi àti Rọ́lákẹ́ báyìí èso oníyàwó ni onífọ́tò nìkan la fàyè gbà. You have to use what you have to get what you want. Have you ever had any extramarital affair? I wish. Kò ń ṣe ìkíní kò ń ṣe ìkejì kò ń ṣe ìkẹta even kò ń ṣe ẹ̀mẹ́fà ló ti apologize. Ṣo fẹ́ gbọ́ tọrọ o ò lè ṣoríire. Ó ní ìran mẹ́ta kì í tó ṣì.